kẹ́ wá gbé síta pé fi ń ṣẹ̀sìn ó bá mọ bó ṣe ń rí ó bá mọ bó ṣe ń rí sórí gbogbo yín tẹ́ ń ṣèkà ení ẹ bímọ ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ yín ò níṣẹ́ lọ́wọ́ ẹ̀ ń tọrọ bárà ni ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ bá pààyàn bẹ́ẹ̀ bá lọ wá ẹni tó ti síkì kẹ́ fi tọrọ bárà ẹ lè jẹun kò sí kankan nu yín tó níṣẹ́ lọ́wọ́ débi pé ẹ ní làákàyè àti ẹ sábọ̀dù náà àbí wọ́n sọ mọ́ lẹ́sàwọ̀ sọ pé nígbà tí gbogbo ọmọ òun bá kú kóun tó dákẹ́ á dẹ̀ mọ sàrí àwọn ọmọ ẹ̀. Lizzy Anjorin ó ti bú BIOLA Adébáyọ̀ arábìnrin tí ó ṣẹ̀ fi ọkọ rẹ̀ kalẹ̀ ní àìpẹ́ yìí níbi ọjọ́ méjì sẹ́yìn. Arábìnrin tí a ń pè ní Lizzy Anjorin ó ti bú arábìnrin náà ó mọ̀kì rẹ̀ pẹ̀lú ìgbéyàwó rẹ̀ ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa àwọn márèjì wọn ó sọ ọ́ gidi gan. Ó ní wípé ó ní kì í ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í dẹ arábìnrin yìí tó ń jẹ́ BIOLA Adébáyọ̀ ó ní kì í ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í dẹ ó ní ṣùgbọ́n òun ó sọ̀rọ̀ nípa rẹ̀ gidi lénìí ẹ̀yin yan wa ẹ máa fi ọkàn ẹ máa fi bá wa lọ nínú ètò tí ẹ ń wò yìí níbi láti máa ń fún yín láwọn ìròyìn oríṣiríṣi lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa ní ẹ tẹ subscribe button a máa play fídíò náà fún yín nísìnyí ó ti yá. mo detest ẹ mo rí nǹkan tó ṣe fún mi ní January ó rí pé mi ò sọ̀rọ̀ torí pé nígbà tí mo gbá research wọ́n jẹ́ kó yé mi pé ìwọ́gun ò gbádùn ilé ayé o ò dẹ̀ lè rí ilé ayé gbádùn. mo rí ohun tó ṣe fún mi ní January ṣó mọ̀ pé January yẹn ṣó mọ̀ wípé à ń wo ọdún kan gẹ́rẹ́gẹ́. I remember is around ọjọ́ tó ṣàpẹ́ ọdún kan gẹ́rẹ́gẹ́ tọ́rọ̀ ọdún màtá ṣẹlẹ̀ ló ṣe nǹkan yẹn fún mi kò dẹ̀ sí ìran Yorùbá kankan tó jáde tó condemn ẹ̀ àbí o dẹ̀ pé mi náà ní platform o mọ̀ pé mi náà máa interview èèyàn o mọ̀ pé mi náà lè lọ gbé ọkọ ẹ̀ tẹ́jọ́ ra ọmọ mo lè lọ gbé wá mo dẹ̀ mọ family bọ̀bọ̀ yẹn kan gbogbo aburú tán ló ṣe fún bọ̀bọ̀ yẹn ó wà lọ́wọ́ mi nítorí pé mi náà wá fi ṣe program torí pé mi ò dàbí ìwọ. a ní pé ṣé orí bí lẹ ti máa gbọ́n sẹ́ẹ̀ ibi lẹ ti máa gbọ́n ibi lẹ ti máa gbọ́n. Ibi lẹ ti máa gbọ́n. Now jẹ́ pé mi ò tẹ ọrùn àwọn TVC orí TVC ní Bísí ò bá ti jáde bá ó ti ba ọ̀dọ̀ TVC jẹ́. ṣé rí èyí eyín ejò ìjẹ́ tí yẹn bá máa gba nọ́mbà ẹ̀ á sùn dẹ̀ndẹ̀ ẹkún. ṣé rí ohun tó mú sálọ ọ̀dọ̀ eyín ejò ìwọ̀nba ìtàn ló gbé ewúrẹ́ àbí búrẹ́dì àbẹ́dìyẹ tí wọ́n ní wọ́n fún ní pardon ìwọ̀n béèrò tó lọ bẹ̀ ṣó ti eyín òun ló fi sáré lọ ṣe orí burúkú tó ṣe fúnra ara ẹ̀. ṣé mi ló wá ṣe ẹjọ́ ṣé èmi náà rọ̀bọ ẹ̀pọ̀ fún káṣà máa ṣe dáadáa gẹ́gẹ́ wa la jókòó. Yorùbá ò pẹ́ gbàgbé nǹkan. People tend to forget things easily. That is why I used to remind them here. Kódà ló bá gbedé ńjọ́ kan ó là lọ ṣe land grabbing.